Alfasalati. Àpèrè àránṣẹ́ àánú gbà. Ya Shaykhana. Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Ni'mal Khalifa. Ògùn náà gbogbo tí dábẹ́lẹ̀ lù bí. Alfasalati. Ni'mal Khalifa. Alfasalati. Nurul Azmani. Ìmọ̀lẹ̀ gbogbo gbà. Alfasalati. Ìmọ̀lẹ̀ Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Nurul Bayani. Ìmọ̀lẹ̀ tó kú bọ́lá yìí tọ́lọ́run tàbí. Alfasalati. Ìmọ̀lẹ̀ Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Shaykhul Mani. Àbá àgbà tó gbọ́ lọ́wọ́ bá rẹ̀ yé. Alfasalati. Wọ́n kì í ṣe fún àwọn àgbàlagbà tó ní wọ́n. Shaykhul Fuhumi. Bàbá àgbà alágbóyè àgbà ni. Alfasalati. Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Ni'mal Khalifa. Alfasalati. Shaykhul Umumi. Bàbá ti dájọ́ pẹ̀lú bàbá àgbàjọ. Alfasalati. Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Fununu Lifani. Gbogbo aspect kìí láti mọ bọ́ Bàbá Sàlátì. Alfasalati. Wọ́n pín káàkiri ayé ni. Shaykhul Shuyukhi. Àfọ̀nà àfọ̀. Alfasalati. Tí ò sábẹ̀ ẹgbẹ́ tó bọ́ ọ̀tá ẹlẹ́yà. Shaykhul Qur'ani. Bàbá àgbà alálùkùránì. Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Ni'mal Khalifa. Alfasalati. Mufutili umma. Àfọ̀ àgbànú ẹ̀sìn. Alfasalati. Ẹnì kan ò lè kọ́ ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu padà. Muniru libiladi. Ìmọ̀lẹ̀ gbogbo ayé. Bàbá Alfasalati. Sàlátì ni. Shaykhu tariki. Àfọ̀ àgbà lójú ọ̀nà táwa yìí. Alfasalati. Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Takiyo. Olùpayọ̀ Ọlọ́run. Takiyo. Ẹni tí ń dá gbogbo tó ní bọ́lọ̀. Yóò Alfasalati. ní Ọlọ́run ló fún mi, Ọlọ́run ẹni tẹ́ fún. Sakiyo Safiyo. Ọlọ́run ẹ̀ta ọlọ́kàn tó mọ́. Bàbá Sàlátì ní jẹ́bẹ̀. Ni'mal Khalifa. Alfasalati. Ya sahibal Gbogbo izzi ìyẹn yẹn. wal ihtirami. Ọ̀dẹ̀dẹ̀ Bàbá Sàlátì lẹ́tì wa. والفوز Ọ̀la. والفضل الفاصلات Bàbá Sàlátì ló ní. بحر المحيط Ibùdó lánàá في mímọ́. علمه Eléyìí tí ò ní bí ìṣẹ́jú kan gbẹ láyé láyé. قدر التمام Òṣùpá ayé kékeré lè tó pé. الفاصلات Òṣùpá Bàbá Sàlátì ni. Ni'mal Khalifa. Alfasalati. معروف بالذكر Àmọ̀dá kọ́ lọ. بين الأنام Olùgbogbo ayé Bàbá شرقا Sàlátì. وغربا Bàbá الفاصلات Sàlátì ní jẹ́bẹ̀. انظر يمينا Olóyè wọ̀ tún rẹ̀. ثم Owó sí شمالا ẹ bákan ما náà. مثل شيء الفاصلات Ni'mal Khalifa. Alfasalati. أهلا وسهلا Ẹ máa wọlé, ẹ máa rọra. إخواننا Ẹ̀yọ́ ọmọ ìyá tó tọ́ lójú lẹ́yìn. التابعين Àwọn olùtẹ̀lé rẹ̀. بشيخ صلاتي Lẹ́yìn bàbá àgbà Bàbá Sàlátì. ملام محمد وعبد العزيز Àjọba àgbà ọlọ́gbọ́n زال lọ́dọ̀kúta. خادمان بشيخ صلاتي Ni'mal Khalifa. Alfasalati. الحاج موسى Bàbá Musa. وابو سعيد Àjọba Abúṣèré onímọ̀ọ́dé. الخادمان méjèèjي ni. بشيخ صلاتي Láti bí Bàbá Sàlátì ni wọ́n ṣe. ملام محمد وعبد العزيز Àjọba àgbà ọlọ́gbọ́n زال lọ́dọ̀kúta. خادمان méjèèjì ni. بشيخ صلاتي Ni'mal Khalifa. Alfasalati. الحاج موسى القادري Àlìkàdìrì àlìfìndíkì. أختم Àwọn حياتي ọmọ ayé tiwa. بذكر Lórí ìyẹn صلاتي Bàbá Sàlátì mọ̀ ní. ثم المربي Olùdarí ọjọ́ ọ̀gá. الشيخ Àwọn أحمد ọ̀rẹ́ kí wọ́n láti yá. سر الأجداد Àṣẹ àwọn bàbá. الفاصلات Ọlọ́mọ tí wọ́n ṣe ní láíláí. Ni'mal Khalifa. Alfasalati. يا صلاتي Ya Salati. يا صلاتي Ya Salati. يا Salati. يا صلاتي Ya Salati. يا صلاتي Ya Salati. يا صلاتي Ya
حي في الممات عند صلاتي لا إله إلا الله الله يا 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 الله شيخ رضي الله تعالى عنه وارضاه آمين. أعوذ بالله من الشيطان الرجيم